Olódùmarè ó ṣé o, ọ̀fà yìí ò ní bá ọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, tẹ́ ń darapọ̀ mọ́ ìkànnì iléeṣẹ́ The Oilfẹ́ Baba Ventures lórí Facebook, lórí YouTube, tẹ́ ń darapọ̀ mọ́ wa lórí Instagram, lórí TikTok. Àdúpẹ́ o, àdúpẹ́ àtọpẹ́dá. Iléeṣẹ́ The Oilfẹ́ Baba Ventures, bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àìsàjèjì òdú ni wá, àìṣà ìwọ̀fólóko. Ẹ gbọ́ ná, iṣẹ́ tí mo fẹ́ fi hàn yìí láàrin ìṣẹ́jú péréte ni mo kàn fẹ́ sọ kí n dẹ̀ kúrò lórí ẹ̀. Òun ni iṣẹ́ tó ní ṣe pẹ̀lú béèyàn ṣe bọ́ kúrò lọ́wọ́ ọfà. Ìwọ tí ọfà ti wà lára ẹ, o lè lo iṣẹ́ yìí k'Olódùmarè jẹ́ kó bọ́. Báwo lèèyàn ṣe lo iṣẹ́ yìí tí fi bọ́ lọ́wọ́ ọfà? Àwọn nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ péré lo nílò. Nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ péré lo nílò. Ìkan ló ṣòro wá nínú nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún. Ṣùgbọ́n dá mi lójú pé tó bá dọ́dọ̀ àwọn léwé ọmọ, wàá rí. Sórí ìkan tó ṣòro wá, mo ṣe fídíò kan lórí ẹ̀ láìpẹ́ yìí. Mo ṣe fídíò kan lórí ewé ẹ̀ láìpẹ́ yìí tí mo fi nínú fídíò yẹn, mo fi ìtànná igi yẹn mo fi hàn wá. Ìyẹn ni igi pátáparí òrúkọ. Sórí téèyàn bá fẹ́ bọ́ lọ́wọ́ ọfà yìí, tó fẹ́ ṣiṣẹ́ tá fi bọ́ lọ́wọ́ ọfà yìí, èèyàn nílò ìtànná pátáparí òrúkọ láti ṣiṣẹ́ yìí. Sórí ìtànná pátáparí òrúkọ rèé, òun rèé tó rí lọ́wọ́ mi tí mo jùúlẹ̀. O nílò ìtànná pátáparí òrúkọ. Ìtànná pátáparí òrúkọ yìí ni wàá kó sínú agbádá. Ó wàá ju, ká sọ pé inú agbádá láti kó sí, ó wàá ju ọ̀kẹ́ ẹ̀rọ̀, ìyẹn ni owó ẹyọ tí ò lújú, owó ẹyọ tí ò lújú, owó ẹyọ tí ò lújú, wàá ju owó ẹyọ tí ò lújú, wàá fi díẹ̀ sáàrin ẹ̀ báyìí. Wàá fi kan ẹyọ kan ṣoṣo náà ni, wàá fi sáàrin ẹ̀gbọ́n agbádá báyìí. Ó wàá fàtàrí lé, ó wàá fi kẹ̀ǹkẹ̀, ó fi lé lórí. Kò sẹ́ni tí wọ́n bí sáyé tí wọn ò fi kẹ̀ǹkẹ̀ wẹ̀. Kò sẹ́ni tí ó sì padà náà tí wọn ò ní fi kẹ̀ǹkẹ̀ wẹ̀. Láṣẹ Elédùmarè, àní fọjọ́ ọlọ́jọ́ lọ o. Ìwọ wá fi kẹ̀ǹkẹ̀ sí báyìí nínú agbádá kó bá mi jó. Tó bá ti jó ẹbu yẹn á rí kékeré báyìí. Ó wàá po ẹbu yẹn ní ọṣẹ tó lè fi wẹ̀ lọ́jọ́ 3 péré. Ọ̀gbọ́n mi, ẹbu òògùn tó bá ti jó yìí, wàá pò ní ọṣẹ tó lè fi wẹ̀ lọ́jọ́ 3 péré. Wàá gbọ́ o, ìgbà wo lèèyàn fọṣẹ yìí wẹ̀? Ìgbà wo lèèyàn kì í fọṣẹ yìí wẹ̀? Èèyàn máa ń fọṣẹ yìí wẹ̀ láàrin aago 12 òru sí aago 4 ìdájí. Ibi tó le sí nìyẹn. Èèyàn ò lè wẹ̀ ọṣẹ yìí káago 12 òru tó lù. Èèyàn ò sì lè wẹ̀ ọṣẹ yìí lẹ́yìn táago 4 ìdájí bá ti lù. Ó fi ọṣẹ yìí wẹ̀ láàrin aago 12 òru sí aago 12 ìdájí. Nígbà tí ọwọ́ ó ti pa kése, tẹ́sẹ̀ ó ti pa kése, ìgbà yẹn ni wọ́n máa ń fọṣẹ yìí wẹ̀. Ọ̀gbọ́n tí mò ń sọ, mo ní ọṣẹ yìí téèyàn bá máa lò, ìgbà téèyàn lè lò nígbà tọ́wọ́ bá pa kése, tẹ́sẹ̀ pa kése. Ìyẹn láàrin aago 12 òru, ìyẹn 12 a.m. àti 4 a.m. Èèyàn ò lè lò before 12 a.m. Bẹ́ẹ̀ sì rèé, èèyàn ò lè lò lẹ́yìn 4 a.m. Ọ̀gbọ́n mi yé ṣé kí n tó wí? Mo ní ọṣẹ yìí téèyàn bá fẹ́ lò, èèyàn á lò láàrin 12 a.m. sí 4 a.m. Èèyàn ò lè lò kí aago 12 òru ó tó pé kó tó lù. At the same time, èèyàn ò lè lò lẹ́yìn táago 4 ìdájí bá ti lù. Tó fi hàn pé láàrin aago 12 sáago 4 ìdájí, láwọn àkókò tọ́wọ́ pa kése, tẹ́sẹ̀ pa kése, lèèyàn máa ń fọṣẹ yìí wẹ̀. À wá wẹ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ 3 léra. Ọjọ́ àkíní, ọjọ́ ẹ̀kejì, ọjọ́ ẹ̀kẹta. Ògo tí ń jẹ́ ti Elédùmarè. Àwọn tó láyé ó mọ́wọ́ kúrò lára èèyàn, ọfà ó kúrò lára èèyàn. Mo fẹ́ gbè mí bẹ̀, bàbá ó ní iṣẹ́ yìí bẹ́ẹ̀ ṣe ń sọ yìí ó mọ̀ rí bákan, ṣé ẹ lè bá a ṣe? Pè mí sí nọ́mbà yìí 090 65 63 61 84. Ìlú Ọ̀kíní la wà l'Óṣogbo. Tó bá ti ń wá mi bọ̀, tó bá dé junction Ọ̀kíní àkọ́kọ́,
ìwọ pe nọ́mbà iléeṣẹ́ The Oil FM Baba Fẹ́ tàbí kó gbọ́kadà láti bẹ̀ kó lọ iléeṣẹ́ The Oil FM Baba Ventures tàbí kó kọjá sódì kejì títì báyìí níwájú àwọn tó ń ta èso ẹran yẹn tó ń ta èso fúrúùtù ata nǹkan wàá ti ródì kejì ẹ̀ báyìí wàá ti rọ́nà eléruku kan ń bẹ̀ lápá ọ̀tún ẹ̀ wàá rí signpost iléeṣẹ́ The Oil FM Baba Ventures ìwọ mọ́tò signpost yìí bọ̀ tó fi dé iléeṣẹ́ wa láṣẹ Elédùmarè ò ní ṣòro ọjọ́ Monday sọ́jọ́ Sátidé ńlá fi dálejò lóhùn iléeṣẹ́ The Oil FM Baba Ventures ẹ̀gbọ́n náà ire rẹ ò ní jùnú o Elédùmarè ò ní jẹ́ ká yóò fa ìsàn dè ọ́ mọ́lẹ̀ ká fi rẹ pàdé.